kí n lè ṣe sí gbogbo yín látòkè délẹ̀ níjọ́ tí àwọn nǹkan bọ́ta tí wọ́n bú Sheikh Adam pé kò sí nǹkan kan tí Sheikh Adam ṣe ó ba Islam jẹ́ nílẹ̀ Yorùbá ni gbogbo ẹ̀yin Sàdátù wa wọ́n ní jàgídíjàgan ní 419 ní Sheikh Adam ló sì kọ́ yín ẹ dákẹ́ máa wò bẹ́ẹ̀ bá ti dákẹ́ tẹ́ máa wò èmi ó ṣiṣẹ́ lórí ẹ̀ kò lè lọ lálàáfíà o ọ̀rọ̀ tó sọ yẹn ó ti kó sí kolo ó ti di ọ̀ràn àwọn kan bá yí pé ó ń bú sàbẹ̀ ni pé mo ń bú sàbẹ̀ mo bú lábúmú ni àbí mo bú lábú abetí àbápọ̀dà èyí tó wà nínú tíra ni mo sọ mi ò sì dájọ́ ẹni máa ń sọ voice note mo rí kí ní kan àwọn ó yẹ káwọn fi ọlọ́pàá àmì ni kò ń ṣe ọlọ́pàá kó gbé mi káwọn wá lo power ìjọba mo wá gbọ́ kí ní ẹ̀rín sì pa mí wọ́n láyé ẹ̀rín pa mí ṣé Nàìjíríà dáwà yìí ìwọ tó ń sọ̀rọ̀ yẹn ni mo lè ní kan gbé níjọ́ tí wọ́n dé tí wọ́n bẹ̀rẹ̀ sí pé gbogbo àwọn kí ní ẹlẹ́bọ ni wọ́n gbogbo kò sẹ́ni tó bá wọn jà wọ́n káṣẹ̀ máa mọ́ ọmọ lọ́bẹ̀ mọ́ ọmọ wa ń pọ̀ sí mùsùlùmí ẹgbẹ́ yín lẹ́ ń gbé lọ sí kóòtù mú ẹ̀yìn kí ní pé àwọn ilé káwọn mọ̀ pé nísìn ẹ̀yin lẹ fẹ́ da àwùjọ ẹ̀yin lẹ dàrú ẹ wá ń kọ̀ntínú àti máa dàrú now ẹlẹ́bọ tẹ́ ń wí ẹ̀yin lẹ ṣe gbogbo ọmọ mùsùlùmí tẹ́ pẹ̀lẹ́ ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ gan wá jáde oníṣẹ̀ṣe ó jáde wọ́n sọ ẹni tó ń wẹ̀ rí sí Islam àfi àwọn tí wọ́n lé jáde àwọn kan ní pé wọ́n kọ́ lọ́mọ pé ṣíyà ò wọ́n èé ṣe onísúfí mo lọ Ìránù rí bàbá náà wọ́n pe bàbá ní Ìránù rí Hájì Mọ́ṣúdì Kẹ̀tẹ̀wí wọ́n ní kó lọ Hájì Wàhábì Gànmọ́wí wọ́n ní kó lọ àwọn méjèèjì bàbá rán wọn lọ irú èyí tí bàbá rán wọn lọ yẹn fúnra Ọlọ́run ló wá rán mi nírú ẹ̀ òun ni mo fi dé Ìránù rí tó bá di pé ayé fẹ́ dé Ìsá padà bọ̀ wá ẹni tí ò bá gbà ó bá àkídà yóò padà ó takò Al-Kùránì wípé Ìsá padà bọ̀ wá tó bá padà dé kí ni ó máa jẹ́ ṣé yóò já nẹ́bì ni àbí yóò máa jẹ́ Ìsá ọmọ èèyàn lásán wọ́n lè rí pé ọ̀rọ̀ agbárí orí ẹ̀ ló ń sọ kó mú tíra jáde kó sọ tíra yín kọ́ la máa mú jáde tíra bàbá mi ni máa mú jáde. ìmọ̀ ní ìtẹ́físíyàn wípé eléyìí oníbídíà lélẹ́yìí ṣíà lélẹ́yìí kíní kan lélẹ́yìí tí ó sì jẹ́ bẹ́ẹ̀ nínú Islam kí ni ìdájọ́ rẹ̀ kákàwò yẹn ṣe bá dáadáa ṣíà ni oníbídíà ni ẹlẹ́bọ ni kèfèrí ni. ọ̀tọ̀ lẹ́lẹ́bọ ọ̀tọ̀ ní kèfèrí ọ̀tọ̀ ló ní bídíà mo rí yanjú náà èyí tí mo rí yanjú yìí ó ní àwọn àlàyé nínú àwọn àlàyé tó nínú yẹn á yanjú ẹ̀ ń kọ̀ọ̀kan bá lọ tó wọ́n lè rí pé ọ̀rọ̀ agbárí orí ẹ̀ ló ń sọ kó mú tíra jáde kó sọ tíra yín kọ́ la máa mú jáde tíra bàbá mi ni máa mú jáde tíra Sheikh Adam òun ni máa mú jáde kò tó bẹ̀ kò sọ wípé ó kò sí wọn lẹ́nu wọn bí eré mo fi yẹn rinlẹ̀ náà wọn bí eré láti bó síbò ta ló jẹun dájájú bankadari láàrin bídíà ilhad kí ló láàrin méjèèjì. لقد بدأت البدع تظهر منذ القرن الأول للإسلام. níjọ́ tí Islam ti dìde ni ọ̀rọ̀ bídíà ló ti dìde. ولم تدر الأمة الإسلامية من المحافظة على كتاب الله وسنة رسوله. sunna anabi ó wà Al-Qur'ani wà bídíà yìí dáwì kò wá lápá lára méjèèjì. وما من بدعة تظهر إلا وفي الأمة من يقيد الله لمقاومتها. bí bídíà bá ti dìde kò sí nínú àlùmọ̀ ẹni tí ó kojú ẹ̀ tí ó sọ pé no bídíà lélẹ̀. فالبدعة إن كانت كبيرة من الكبائر. tó ń bá jẹ́ ẹ̀ṣẹ̀ tó tóbi nínú àwọn ẹ̀ṣẹ̀. إنها دون الكفر. àmọ́ bó ṣe tó yẹ o kò tó kèfèrí. ولا يكفر أحد من أهل القبلة بالذنب بإجماع الأئمة. gbogbo àwọn afáàlú panu pọ̀ pé ẹnìkan ò ní máa kírun kó máa yọ zaka kó máa ṣe la ilaha illallah tó ń dojúkọ kíbla tá ń dojúkọ tó ń gbààwẹ̀ tá ń gbààwẹ̀ àbọ̀dọ̀ pé kèfèrí pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó ń kúṣẹ̀. لهذا أجمع الفقهاء على وجوب مقاتلة الكفار. torí ẹ̀ làwọn afáàṣẹ panu pọ̀ pé ọ̀rọ̀ a máa bá oníbídíà jà kọ́ ọ̀rọ̀ kèfèrí gan ni kò bá jà ẹ dákun ẹ bá mi bò ó. mò ń bọ̀ gbogbo àwọn tó ń dá ọgbẹ́ pé oníbíyà wọn ní kíní kèfèrí wà ń lẹ̀ wọ̀n bá jà kèfèrí wà ń lẹ̀ wọ̀n pè sí Islam àwọn mùsùlùmí tó ń kírun
tó ń gbàwẹ̀ eléyìí ìṣarawa eléyìí tó ń ìṣarawa lẹ́wà yọ kónkó tì ẹni tó wà mọ́sálásí lẹ́tún lé jáde. ẹni tó wà mọ́sálásí lẹ́nu lé jáde ẹ sọ ẹnìkan tẹ wẹ̀ sí ìsìlámù rí ìjọ tẹ ti dé tẹ ti ń pariwo súnmọ́ là ń tẹ̀lé oníbídíà kèfèrí ẹ wá sọ kèfèrí tẹ̀yìn wẹ̀ ẹ lè rí bí ó já sí pé ẹni tó jẹ́ mùsùlùmí ni wọ́n tún lé kúrò. أجمع الفقهاء على وجوب مقاتلة الكفار مع كل بر وفاجر من المسلمين. gbogbo àwọn àlùfáà láàfẹ́ ẹ̀sìn ni wọ́n panupọ̀ yìí pé àti ẹni tẹ́ ní òòdà tẹ́ pé ní oníbídíà yìí àti onífájìrí wípé kò ń ṣe kò ṣẹ̀sìn dáadáa ẹ pa wọ́pọ̀ pẹ̀lú wọn dojúkọ kèfèrí ni. ní ìsìn mú bọ̀ ní ìsìn wọn wọ mọ́ṣáláṣí kò dojúkọ kíbílà ẹ̀yọ kónkóòtì ẹ̀tún mọ́ kúrò irú ìbẹni tó ti ń kírun. so ó tẹ̀ wá di pé mọ́ṣáláṣí tí wọ́n lè ṣe kí n tó bá ti débẹ̀ wọn ní tẹ̀lé tó lẹ́yìn mọ́mù yẹn wọ́n wàá tó lẹ́yìn wọ́n wàá pé ibì kan ibi ní kíbílà ẹnìkan wá sí àwọn kan wá sí mọ́kàsí bí mo rò pé ìjà fojú bẹ̀rẹ̀ ni wọ́n wá ló bá dé ló bá ní wọn pẹ̀lú àwọn tó tẹ̀lé mọ́ṣáláṣí ò kọjú sí kíbílà ibì kan ní kíbílà ní wọ́n bá fẹ́ máa kírun àbánikán dá àbí òun ló lọ irun kí ni irun ránú wọlé kí ni ló bá takò wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni so ìyẹn ẹ rí i pé pọ́npọ́ tí wọ́n yọ yẹn ẹ máa wo gbogbo mọ́ṣáláṣí kiri ẹ máa ṣe kíní wọ́n mọ ìgbà tá ànábì dé Mẹdínà sallallahu alaihi wasallam mọ́ṣáláṣí ànábì tó wà Mẹdínà ànábì ò yọ pọ́npọ́ ànábì ò wí pé ibi tá a máa ibi tí ó jẹ́ ìrun ààrẹ kíbílà o láàrin báyìí sí báyìí òun ni bayna maghrib shams wa mashriq shams bayna mashriq shams wa maghribiha ibẹ̀ ni mọ́ so ọ̀tọ̀ ni tahdidul kibla ọ̀tọ̀ ni ainul kibla ni ọ̀tọ̀ ni jihatul kibla fíkí wò yí wọn débẹ̀ ẹni tó bá wà nù Kaaba nìkan ni yóò ṣe tààyínú yẹn ainul kibla gan òun ni ó kọjú sí so tó bá kúrò nù mọ́ṣáláṣí ibi tí Kaaba wà ní o sì nù Kaaba o ti mọ ibi tó wà ibẹ̀ ni wà dojúkọ kírun àmọ́ wá máìlì láti Saudi láti Maka débi tá a wáyé 300 kìíní kan miles ni o lè mọ ainul kibla jihatul kibla òní jihatul kibla wà láàrin shamalu sharki ní north east ibẹ̀ ni jihatul kibla wà so ẹ rí i pé kéwù yẹn fíkíwù yẹn ò yé wọn so wọn á pè mọ̀lú lè pé fíkíwù ẹ̀jẹ̀ rí wọn kan kátìrà fíkíwù wọ́n máa ń pé fíkíwù delil kí ló ń jẹ́ fíkíwù delil ó kátìrà fíkíwù ni bí a mọ́sá àbí tá ń lo mọ́sá àbí mẹ́lìkì ṣé fíkíwù delil yẹn ju fíkíwù lọ. sáfẹ́ gbé tuntun wáyé náà ni. ẹ̀rẹ́ pé gbẹ̀kúgbẹ̀ ni wọ́n máa gbé wáyé. naam. أما الإلحاد ẹ̀rí ilhad فقد صار يتسع شيئا فشيئا ó wá bẹ̀rẹ̀ هذا الزمان pẹ̀lẹ́ ló bẹ̀rẹ̀ sí gbòòrò sí هذا الزمان lásìkò tá a wáyé. وإن كان محاربة البدع ọba já واجبا sí pé ká dojúkọ bídíà ó jẹ́ ọ̀ràn yẹn فإن محاربة الإلحاد اليوم أوجب ká dojúkọ ilhad ó dájú bídíà tá a dojúkọ lọ ká jà lógun. فإن الملحدين اليوم torí àwọn múlìdí lénìí ينكرون وجود الله وملائكته wọ́n pe kò tiẹ̀ sọ́lọ́run ni kò sánẹ́bì kò sí àwọn màláíkà وكتبه ورسله واليوم الآخر sọ gbogbo yẹn wọn ولا يرون نفعا في العبادات àráfà nínú ká láǹkírun وصلوات àti àdúrà tá à ń ṣe والأدعية àtàwọn adéyé àtàbá ní ẹgbẹ́ ẹmú súrátù Yasin àti wútúbà rẹ̀ ẹlò wọn àráfà níbẹ̀ ولا بالطاعات والقربات ó dàpọ̀ máa ẹnẹ́ fílà ó máa kùrùbáàtì tátúnṣe wọn mọ́. فهؤلاء أولى بالمحاربة من غيرهم irú àwọn wọ̀nyí ló yẹ ká bájà ju muharabatu albida yìí lọ. أما البدع وأصحابها sọwárí bídà òdáhùn yìí àti àwọn tó ń ṣe فلنخفف من شن الحرب عليهم ọ̀rọ̀ amú ogun tẹ gbé tì wọ́n ẹjọ́ mọ́ wọn bá. لأنهم لا يزالون على الإيمان بالله wọ́n ní pé ربا síbẹ̀síbẹ̀ ẹ̀kọ́ ń pè wọ́n ní pé wọ́n ṣe bídíà ni wọ́n ṣe ń kírun وبالإسلام دينا wọ́n ṣe gba ìsìlámù yìí pé ẹ̀sìn ni وبمحمد نبيا wọ́n gba ìbá Muhammad ànábì ni وبالقرآن wọ́n gba دليلا ìpè alukurani ìtọ́ka wa ni وإماما وبالكعبة قبلة so wọ́n gba ìpè kíbla wa ibì kan náà là ń dojúkọ. ولقد بقي في الإسلام نفايات تركناها ونحن نقبلها téèyàn bá mú àṣẹ nafayat àwọn kìnnì kan wà tó bá jọ èlùbọ́ àbí gàrí
nàfáyà làwọn yẹn wàá dá wọn yẹn àwọn ẹ̀ta gbogbo wàá dá wọn yẹn nù ni o tún ní kó sínú odó lẹ́ẹ̀kejì kó fẹ́ gùn. ولقد بقي في الإسلام نفايات تركناها ولم irú نغيرها àwọn yẹn wà nínú Islam tá àti ìjọ títí di sìn وليست أقل خطرا مما نسميه بالبدع. gbogbo yìí táwọn yìí kò wà dangerous tó nǹkan tá à ń pè ní bídíà. وإذا رجعنا إلى أمهات التفاصيل المعول عليها عند المسلمين tíra tẹ̀fsírì tá à ń pariwo lé lórí pé tẹ̀fsírì ni o tó bá rí o kìíní o kìíní kan o tá à ń pariwo lé lórí لتوضيح معاني tá القرآن a fẹ́ fi ṣàlàyé alukurani وجدنا بها أمورا لم تغلبل حتى الآن. títí di ìsìn títí di ìsìn téèyàn bá rí èèyàn ó ṣe ráwọn nǹkan tó já sí pé ẹ tí ì jọ nínú ẹ̀ وبقاؤها بدون الغربلة fífilẹ̀ tá a sì jọ yìí يساعد على إلحاد أبناء زمان. yóò máa lékún àwọn tó bá ń kà á ìpèsè nǹkan tó gbé dáná nìyẹn yọwọ́ náà ni àwọn ò lè gbàgbọ́. كما ساعدت أمور في المسيحية على إلحاد أهل أوروبا. gẹ́gẹ́ bá a ṣe rí i pé irú àwọn nǹkan wọ̀nyí nínú Christianity tó ṣẹ́kù òun ló jẹ́ káwọn ọmọ wọn mú di في أوروبا. ní Europe وفي كتب الحديث nínú àwọn àdìsí táwọn yìí náà والمعتمد Buhari sọ báyìí Muslim sọ báyìí kitabu Sitti sọ báyìí àwọn nǹkan wà níbẹ̀ gẹ́gẹ́ bí sọ Buhari àti Muslim وسائر الكتب الصحاح àti gbogbo tíra tó kù táwọn فلا tó ṣe بد ha من نبذها وإبطالها láti gbogbo àwọn nǹkan tá a wí àfi ká jù sẹ́yìn ká dànù pátápátá لأنها لا تقبل تأويلا torí pé kò gba tàwíl ولا يتفق مع العلم الحديث ìmọ̀ òde èní kò papọ̀ pẹ̀lú ẹ̀ مثل القول بأن láti ìpín الشخص ìmọ̀ òde òní yẹn tánàbí bá sọ sallallahu alaihi láti wasallam. wà náà àdìsí a sì sọ pé ànábì nǹkan gbogbo mọ̀lúmọ̀ èyí tí Ọlọ́run fi gbogbo ẹ̀yẹ pẹ̀lú nǹkan tá a gbé dání ẹ̀ a sì pè é nírọ́. Allah. ok أكرمكم الله مثل نعم. القول لا بأن تجوز. الشمس تسجد تحت العرش كل يوم لتستأذن ربها ẹni tó قبل bá طلوعها. ọ̀pọ̀lọpọ̀ láyé lé ní ni wọ́n ka geography ní school àwọn tó specialize lé lórí wọ́n wà wọ́n sì kàyí pé rotation of the earth òun ló mú lélu nahar wá ساتروا ọ̀sán àtòru ó wá kà àwa sọ pé láàárọ̀ o ànábì sọ pé أن الشمس تسجد تحت العرش كل يوم oòrùn kó tó yọ láàárọ̀ yóò kọ́ lọ forí kalẹ̀ ní fún lábẹ́ àlẹ́ àràṣì لتستأذن ربها ó lè قبل gbà yọ̀ǹda طلوعها lọ́dọ̀ Ọlọ́run síwájú kó tó yọ. حتى يأتي يوم ẹni tí ó tó gbẹ̀yìn ẹni ẹ máa wo àwọn kìíní wọ́n dẹ̀ lánàbí ló sọ òun dẹ̀ ló mú kíní wá òkúrọ́ lánàbí ọ̀hún La ilaha illallah. حتى يأتي يوم لا يوزن لها tí ó fi dijọ́ kan tọ́lọ́hún fi wá ní yọ̀ǹda fún. وكالقول Al-Qur'an dẹ̀ sọ pé wash-shamsu tajri li mustaqarrin laha dhalika taqdirul azizil alim. القمر كما قدرناه قدرناها منازل منازل حتى حتى عاد كالأرجون القديم. mi ì fẹ́ tu ìwọ́n náà tún yẹn. حياكم الله Naam, أكرمكم الله. bá a ní sọ́sì. وكالقول بأن عيسى àti pé ànábì Ìsá قد رفع إلى السماء حيا ló yẹ lọ́lọ́run gbé lọ sọ́nà وصار يعيش مع الأموات alààyè wá wà láàrin àwọn òkú ó wá ń ṣẹ̀mí ń bẹ̀ حيث لقيه النبي مع يحيى في Tá Ànábì fi lọ ليلة sánmà. المعراج. ó wá rí òun àti yàyà ní òru Laylatul Mi'raj yẹn ثم قالوا إنه ينزل إلى الدنيا قرب الساعة. tó bá di pé ayé fẹ́ dé Ìsá padà bọ̀ wá ẹni tí ò bá gbà ó gba àkídà ẹgbà yóò padà ó takọ̀ Al-Qur'ani wípé Ìsá padà bọ̀ wá tó bá padà dé kí ni yóò máa jẹ́ ṣé yóò já nẹ́bì ni àbí yóò máa jẹ́ Ìsá ọmọ èèyàn lásán tó bá já nẹ́bì ọ̀rọ̀ tí Al-Qur'ani sọ pé khataman nabiyyin là nẹ́bì jẹ́ níbo ló ti ìsìyàkù yẹn kìíní níbo ló ti táyì pẹ̀lú ara wọn wọn wà ní pé tí wọn bá ti sọ pé Ìsá ò ní padà mọ́ ó da àkídà rú yẹn ṣáàkì ọ̀rọ̀ àkídà nìyẹn Allah. رحمكم الله. وكالقول بأن àti ọ̀rọ̀ جبريل pé الذي Jibrilu يسكن أعلى tó ń gbé السماوات ala samawat صار يستأذن أهلها قبل الدخول òun إليها tó ń gbáàrin wọn yóò kọ́kọ́ kanlẹ̀kùn yóò sì pé ẹ yọ̀ǹda fún mi kí n kọjá o كأنه غريب في السماء ka'annahu garibun fi sama yóò wá di àjòjì yóò dàbí pé àjòjì ni وكأن جبريل يستأذن غير الله قبل أن أتيت- يبلغ ما أمره الله. ẹnìkan tún wà tí Jibrilu ó gbà yọ̀ǹda lọ́dọ̀ ẹ̀ lẹ́yìn tó lọ́n bá ránṣẹ́ إذا كان يجب علينا أن نطهر الإسلام àwa fẹ́ fọ ìsìlámù mọ́ kúrò nínú bídà والخرافات àti ọ̀rọ̀ ọ̀rọ̀ فقد وجب علينا أن ọ̀rọ̀ apáàtì نطهر yẹn bọ́n ṣe gbé fún ẹ bọ́n ṣe rú fún ẹ ló ṣe sọ kalẹ̀ ó fi làákàyè tiẹ̀ sẹ̀ wọ́n sì lè lóko. bọ́n ṣe lé lóko ìyẹn ló pọ̀ ní ìsìn Náà. nínú dòkítọ́rà nínú magister nínú professor bí wọ́n ṣe lé fún ló bẹ́ẹ̀ lóko kò ní fi kíní kan nínú làákàyè ọpọlọ ẹ̀ kó fi sẹ̀ ìgbà eléyìí nọ́nọ́nọ́ eléyìí báyìí ni eléyìí báyìí ni so ìyẹn ni. إذا كان يجب علينا أن نطهر الإسلام من كل البدع tá a والخرافات bá fẹ́ fọ ìsìlámù mọ́ kúrò nínú bídà àti kùràfàt فقد وجب علينا أن نطهره من كل باطل
yulabisu haqiqatahu. gbogbo nǹkan tí ó da ìtàn ẹ̀rú pàápàá ìsìlámù tó gbé wá ẹni tí ó dàrú àfi ká fọ́ ọmọ kúrò ní gbogbo orúkọ bẹ́ẹ̀. wa idha wajaba an nu'mina bis-sam'iyyat wal-ghaybiyat. tá a fẹ́ gbàgbọ́ pé ẹni tá a mọ̀ kò sẹ́ni tó kú tó dé tó wá padà dé tá a dá ẹni tí kú rí ó ti rí àlùkìyámà bó ṣe rí ó rí náà ó rí àlùjánnà òun ló wá ń fún wa láàbọ̀ bó ṣe rí sàmìyàtì ni à ń gbọ́ ni gbogbo bá gèbìyàtì sí ni tá à ń gbọ́. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló sọ fún wa tàbádẹ̀ dénú tòwídìí tí wọ́n ń pariwo tó bá mọ tòwídìí lóòótọ́ bọ́ síta ibẹ̀ ló sì mọ̀ pé one jẹ́ akọ ẹ̀ ọkàn pariwo ni wọn ní tòwídìí wo ni wọn ní àwọn ó kọ́ àwọn ọmọ wa òun náà làwọn ń kọ́ wọn yìí kọjá síbẹ̀ kó kọ́ inú tòwídìí ìlàhìyàtì wà ìlàhìyàtì yẹn òun ni sifatu fọlọ́n àti kan tó tọ́ sí jaizun fi haqqihi ta'ala wa mumkinun fi haqqihi ta'ala wa mustahilun fi haqqihi ta'ala. so ìyẹn ìlàhìyàtì yẹn nabawiyàtì náà wà bẹ́ẹ̀ àìpé ilé wajibun fi haqqi rusul àti mustahilun fi haqqi rusul àti jaizun fi haqqi rusul lórí ẹ̀ta yẹn ó wà ìlàhìyàtì nabawiyàtì yẹn ó wá kú sàmàìyàtì àti gẹ̀ẹ́bìyàtì gbogbo yìí tàkàkàlẹ̀ gẹ̀ẹ́bìyàtì ni ànábì ni ó ròyìn alukurani ni ó ròyìn iná fún wa ni ó ròyìn àlìjẹ́nà fún wa ó lè mọ́ níbi kankan so ìyẹn bẹ́ẹ̀. wa idha wajaba alayna an nu'mina bis-sam'iyyat wal-ghaybiyat wajaba alayna an bá fẹ́ ká gbà ta ní mẹ́nì pẹ̀lú sàmàìyàtì àti gẹ̀ẹ́bìyàtì. wajaba alayna an natta'ida fi tafnid ar-ruhaniyat. ó dọ̀rọ̀ yẹn fún wa ká papọ̀ má lọ lọ́tọ̀ wọn máa tọ̀ ìdí ni níbo ni wọ́n ti mọ̀ tí wọ́n bá mọ̀ kọ́ wọn. tafnid ar-ruhaniyat. ìyẹn ló máa fi pé nǹkan tí wọ́n bá gbé wá ṣe ìṣàrẹ̀ nírọ̀. li'alla yasila dhalika ila tafnid al-ghaybiyat. ìyẹn ni yóò kíyẹn máa di pé gbogbo nǹkan tá a pè ń gébì yá ti ipe nǹkan kọ̀rọ̀ ìyẹn láfi mọ̀ láfi fìdí ẹ̀ múlẹ̀ so òun nìyí naam ọ̀rọ̀ yìí ìbéèrè tó jẹ jáde ẹ ti dáhùn ìkan bẹ́ẹ̀ pé gbogbo tíra Al-Qur'ani ni àdìsí ni èyí ó sẹ́lá ká ìdáadáa àbí ọ̀rọ̀ àbí tíra tí ẹ̀dá bá kọ èyí ó sẹ́lá ká ìdáadáa kéèyàn tó tẹ̀lé so ìyẹn tó tẹ̀lé wọn Al-Qur'ani nìkan ló lè gbé làákà yẹ̀wò ó sì nídìí kó gbọ́ èdè Lárúbáwá ọ̀rọ̀ wọn ṣe translation Qur'ani kọ́ ó lè fi translation gbọ́ Qur'ani yìí àfi kó gbọ́ èdè Lárúbáwá yẹn kó mọ bí wọ́n ṣe ń lò kó màsìkò tí wọ́n ń lò ó lè jọra wọn lójú àti létí títúmọ̀ ẹ̀wò sí jọra wọn. àwọn kan mo rí mo á gbádùn wọn ní ṣíà ni mí ṣíà ni mí bo ibi tó bá ti rí mímọ̀ al-hikmatu dallatul mu'min haythu ma wajadaha akhadhaha. so mímọ̀ ni mímọ̀ yẹn gbà á níbi tó bá ti rí pé mímọ̀ ni kò ní kàn wípé aláàmọ̀ ń bínú lágbájá nùnà mi fẹ́ tẹ̀lé lágbájá rárá o ò fẹ́ tẹ̀lé mímọ̀ nìyẹn o ò fẹ́ mọ mímọ̀ nìyẹn. mo sọ̀rọ̀ kan pé wọ́n ní ṣíà ni mí mo ní bẹ́ẹ̀ ni ṣíà ni mí ṣíà tí mo jẹ́ yẹn ṣíà tó Ali wà ṣíà Fatima mo ní ṣẹgbọ́n ó ní ṣíà lówó kò yé ni mo ní tí mo bá kí n ṣe ṣíà bọ́ọ̀tà kò sọ pé èyí ṣe ṣíà Ali wọn gbọ́ yẹn mo wá lọ ní Al-Qur'ani gbogbo ibi tí Al-Qur'ani ti lo ṣíà mo wá mú wa ṣé léyìí ṣe Al-Qur'ani tó lójú ayé Ànábì nìyẹn o nígbà tó ní wà mí ṣe àti Ibrahim ṣé ṣíà ló ń sọ yẹn wọn mọ̀ tó mọ̀ ṣíà ìtumọ̀ ẹni pé mo nífẹ̀ẹ́ Ali mo sì nífẹ̀ẹ́ Fatima mo tẹ̀lé Ali mo tẹ̀lé Fatima ọ̀nà pè mí sí àṣì ṣe Al-Qur'ani kan mo lò yẹn àti bí Al-Qur'ani ti lo sí gajamu àti mufrad bẹ́ẹ̀ ni sàn wa kanu shi'an nígbà tá a sí pé ọ̀rọ̀ tá a tó ń sọ kò yé wọn ó kè é ṣíà tí mo jẹ́ yẹn mo ní káwọn ọmọ náà ṣe ṣíà mo ní kẹ́nìkan wá ṣe ṣíà àkàtúrà ṣíà ní àtò
ẹ sì pèdè ọdún òsè lè rí. àwọn aṣáájú àmọ̀ ṣe. wọ́n ṣe mi ò ṣe but bàbá ò bá wọn jà. ẹ sì ní ká máa gbókùtà kalẹ̀ ká máa fẹ́rí kan bàbá fẹ́ kí wọn. mo ń lọ Iran rí bàbá náà wọ́n pe bàbá ní Iran rí bàbá ò lọ tó ara wọn ti ara àbá ti dé gbà yẹn so nígbà tí wọ́n wá lọ wọ́n rán àfáà méjì lọ àwọn àfáà yẹn wà láyé nísìn ní ìdárúkọ wọn bóyá wọ́n lè pè mí nírọ́ káwọn fúnra wọn wá sọ pé irọ́ ló ń pa o wọn ràn wọn o ájì Mọ́ṣúdì Kẹ̀tẹ́wí wọ́n ní kó lọ ájì Wàhábì Gànmọ́wí wọ́n ní kó lọ àwọn méjèèjì bàbá rán wọn lọ irú èyí tí bàbá rán wọn lọ yẹn fúnra Ọlọ́run ló wá rán mi nírú ẹ̀ òun ni mo fi dé Ìránù rí mo lọ Ìránù yẹn ní year 2000 but èmi ti kà ń pa ṣíà torí nínú subject tí mò ń kọ́ wọn ni ṣíà wà ní matters ń bì ilmul aqida so ó láwọn tíra tí mo tún kà tí mo kà lórí ṣíà yẹn tí mo fi mọ ìmàmíyà tí mo fi mọ tẹ̀kíyà àbí túkíyà tí mo fi mọ àwọn kíní wọn àti ibi tí wọ́n ti ń lò so gbogbo àwọn mùsùlùmí tí mo wí mo kà ń pa ẹ̀ kò ní kí n máa ṣe. tí n bá sọ pé o lè pè mí pé ṣíà ló ń ṣe torí ilé ẹ̀kọ́ ni mo wà mo ń kọ́ máa kẹ́kọ̀ọ́ láwọn madhahibu wọ̀nyí. hadi wahida daniel nígbà tá a wà ń lè kíw ní makazin bíi bàbá ṣe tíra at-tarikhul islami síra ló ń jẹ́ ní sanawu láìdájí dàjírí tó bá ti dé sanatania ó di tàríkù islami tó bá dé sanatalita tàríkù islami so tàríkù islami níbẹ̀ láti ká bí tahkimu ṣe ṣẹlẹ̀ ó dà máa rántí ní dáadáa àfáà tó ń kọ́ wa níjọ mọ̀dáràbù ni tó ń kọ́ wa àfáà náà máa wà ń lọ ní nísìn wọ́n ń pe àfáà náà ní Yusuf Habibullah òun ló ń kọ́ wa tó bá kọ́ wa tó bá débì kan wọ́n irú bọ́n ṣe pa Ali bọ́n ṣe pa Hussein Hassan Hussein bọ́n ṣe ṣe kíní yóò bu ẹkùn ni tí wọ́n bá ka tàrí ìkú dáhùn yìí tó mọ̀ làwọn nǹkan tí mò ń sọ ó jájòjì lójú ẹ̀ tàrí ìkú ni wọ́n dẹ̀kọ́ kalẹ̀ tí wọ́n bá fẹ́ ká máa sọ wọn ò ní kọ́ tí wọ́n bá fẹ́ ká máa sọ wọn ò ní kọ́ kí wọ́n kọ́ sí àátá a sì sọ fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ so wọ́n fẹ́ ká sọ fún wọn wọ́n fẹ́ kán mọ̀ òun ni kí ni mo bá débẹ̀ ọ̀rọ̀ takim so wọ́n wá mo sọ̀rọ̀ takim mo á sọ̀rọ̀ pé tábà sọ haqa'iq tó wà nù tán kí ni wọ́n fi Ali sílẹ̀ sí àti Fatima tí wọ́n sáré lọ sí Sekifa ẹ̀wọ̀n àwọn kan bá yí pé wọ́n bú sàbí ni wípé mo ń bú sàbí mo bú lábúmú ni àbí mo bú lábú abetí àbápọ̀dà èyí tó wà nínú tíra ni mo sọ mi ò sì dájọ́ ṣé wọ́n lọ Sekifa lóòótọ́ ṣé ìbú nìyẹn wọ́n wá kójọ ẹnìkan sọ voice note mo rí kìíní kan àwọn ó yẹ káwọn fi ọlọ́pàá àmì ni kò ń ṣe ọlọ́pàá kó gbé mi káwọn wá lo power ìjọba káwọn mo wá gbọ́ kìíní yẹn ẹ̀rín sì pa mí wàláhì ẹ̀rín pa mí ṣé Nàìjíríà tàwa yìí ìwọ tó ń sọ̀rọ̀ yẹn ni mo lè ní kán gbé bẹ́ẹ̀ ni wọ́n láwọn ṣe bẹ́ẹ̀ fún Jabaru ọmọ Mala Nasiru Kabara o ò mọ Jabaru o ò mọ pọ́blẹ́mù Jabaru wá bí mi Jabar òun ó kọ́kọ́ ní pọ́blẹ́mù pẹ̀lú àwọn onísúfí ó ní pọ́blẹ́mù pẹ̀lú àwọn onítàríkà oníkíní wọ́n pẹ̀lú àwọn sàlàfíà yóò ní pọ́blẹ́mù àwọn wọn kàn wé mọ́ ni tí ó bá ti ẹ̀ ní pọ́blẹ́mù pẹ̀lú wọn ó ní pọ́blẹ́mù pẹ̀lú wọn òun tó ń sọ̀rọ̀ yẹn kò gbé Kánò rí o kò mọ bí Kánò ti rí o èmi gbé Kánò rí mo mọ bó ti rí òun ò súnmọ́ àwọn ará ilé Kabara
èmi súnmọ́ wọn. àwọn kan ní pé wọ́n kọ́ lọ́mọ pé ṣíyàwó wọn èyí ṣe onísúfí, ṣíyàwó kì í ṣe onísúfí, akramakumullah. wọn èyí ṣe onísúfí, wọn sì ṣe súfí. anakumullah. lọ́wọ́ ọ̀gbẹ̀yìn ni wọ́n wá àlákọ̀ láàrin ṣíà àti tasawuf. lọ́wọ́ ọ̀gbẹ̀yìn ni lọ́wọ́ dáadáa. so ìyẹn onísúfí lèmi. akramakumullah. onísúfí yìí lẹ́sìn sọ pé oníbídíà wọ́n dé kí n lè ṣe sí gbogbo yín látòkè délẹ̀ níjọ́ tí àwọn nǹkan bọ́ta tí wọ́n bú Sheikh Adam pé kò sí nǹkan kan tí Sheikh Adam ṣe ó bà Islam jẹ́ nílẹ̀ Yorùbá yìí. ẹ bá jásí pẹ́sìn lẹ́jà fún ẹ gbọ́ kí lẹ ṣe sí. wọ́n bú ọba Ìlọrin wípé ọba Ìlọrin wípé tọ̀gùtù ni lẹ́nu wọn. tó ń lò gangan náà nù. so bẹ́ẹ̀ gbogbo ohun yìí tẹ́ ẹ gbọ́ wọn kárí bọ́nú ni. Allahu Akbar. níjọ́ tí wọ́n dé tí wọ́n bẹ̀rẹ̀ sí pé gbogbo àwọn kìnìún ẹlẹ́bọ ni wọ́n gbogbo kò sẹ́ni tó bá wọn jà, kò sẹ́ni tó dìde sí wọn, kò sẹ́ni tó ṣe rọ́dù fún wọn. akramakumullah. adé wípé ẹ má mọ̀ lọ mọ́ríkàsì mọ́. lọ́wọ́ gbẹ̀yìn wọn tẹ̀ wá ìyẹn ni so mọ́ríkàsì ẹ má mọ̀ lọ bẹ̀ mọ́ ọmọ wa ń pọ̀ sí. mo ní sẹ́ ọmọ tó ń pọ̀ sí yẹn ẹ má mọ̀ lọ bẹ̀ mọ́ ẹ ń polówó ẹ̀ ni. tọ́lọ́mù bá fẹ́ ṣe oore kan fún ẹ̀dá tó wuyat ala lisanil hasud òun lọ́rọ̀ wọn. now ẹlẹ́bọ tẹ́ ń wí ẹ̀yin lè ṣe gbogbo ọmọ mùsùlùmí tẹ́ pé lẹ́lẹ́bọ, àwọn ẹlẹ́bọ gan wá jáde, oníṣẹ̀ṣe ó jáde. àwọn òwá wọ́n sọ ẹni tán wẹ̀rí sí Islam àfi àwọn tí wọ́n lé jáde. wọ́n sọ ní táwọn wẹ̀rí ẹni yìí o àwa la wẹ̀ sí Islam àfi tí wọ́n bá tó máa fi ṣe cash out wíwẹ̀ ẹ̀rọ tí ẹlẹ́sìn kejì ó jáde sí wọn tí wọ́n dá sí rọ́ọ̀fù. mùsùlùmí ẹgbẹ́ yín lẹ́ ń gbé lọ sí kóòtù mú ẹ̀yìn kí ni pé àwọn ilé káwọn mọ̀ pé ní ìsìn ẹ̀yin lẹ fẹ́ da àwùjọ ẹ̀yin lẹ dàrú ẹ wá ń kọ̀ntínú àti máa dàrú. wọ́n fẹ́ lébẹ̀lẹ̀ nìkan bẹ́ẹ̀. ẹ wá fẹ́ lébẹ̀lẹ̀ nìkan bẹ́ẹ̀. so gbogbo àwọn nǹkan wọ̀nyí kéèyàn wá ṣí yọ fún wọn ìwọ tó sọ̀rọ̀ yẹn kàwá pé ok ẹ bá wa tọ́jú ẹ̀ lórí àwọn tó ń da àwùjọ Yorùbá rú làwọn wọ̀nyí. o lè ní àdìgí tiẹ̀ mọ́ ó ti kálẹ̀. so ìkan bọ́ta lẹ́nu ẹ̀ ṣé Adam yẹn kò sọmọ mọ́kàsì kan tó kọ́ dáadáa, kò sọmọ kan tó kọ́ dáadáa, gbogbo àwọn tó kọ́ dẹ́bàá rí wọn jàgídíjàgan, dẹ́bàá rí wọn bíi 419 òun ló kọ́ wọn, dẹ́bàá rí wọn bíi kíní kan níwájú àwọn ọmọ kíláàsì. so gbogbo ẹ̀yin sàdáàtù wa wọ́n ní jàgídíjàgan ní 419 ní ṣé Adam ló sì kọ́ yín ṣé ẹ dákẹ́ máa wò bẹ́ẹ̀ bá ṣe dákẹ́ tẹ́ máa wò èmi ó ṣiṣẹ́ lórí ẹ̀ kò lè lọ lálàáfíà o ọ̀rọ̀ tó sọ yẹn ó ti kó sí kolo ó ti di ọ̀ràn. so ọ̀rọ̀ yẹn bíi wàrà ni. akramakumullah. tó bá da wàrà mú mi o ò lè yanjú ẹ̀ mọ́. tó bá da wàrà sómi o lè yanjú ẹ̀ mọ́ wọ́n á nípa ẹ̀jẹ̀ yọ wàrà sọ́tọ̀. akramakumullah. so bó ṣe rí nìyẹn. fẹ́ràn jẹ́ adìpẹ́. ogún ìṣẹ́jú ìpè. ó ti pé sá ó ti pé kẹ́rọ̀ bí ó jẹ́ ní pé sá. bàbá Mawlana Sheikh Adam àlékún kí Ọlọ́run àlékún kí kọ́rọ̀ kọ́ máa bá tí ó bá wọn. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. Allahu akbar. Allahu samad. lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad.